Bless you. Princess, Mojisola, thank you. Mo rí yín ìyá mi. Mimi not. Mo rí gbogbo yín. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ni pé ẹ rí pé àwa gò tí wẹ̀. A máa bọ́ta àríire ni. Ire tá a rí, òun lẹ̀ ń rí. Ṣé ti rí? Ire tá a rí rè. Eléyìí ò lè jọjú fáwọn tó bá wà lóyìnbó. Àmín, yé bẹ́ẹ̀ ni. Bọ̀ yín tẹ́ ẹ bá wà nílé, á jọjú díẹ̀. Àtẹni tó bá ti travel kò ní jọjú. Ṣé rí àdúrà tí mò ń gbà ni pé Ọlọ́run ní jẹ́ kán ti ilẹ̀kùn ẹ́mbáàsì fún ẹnì kọ̀ọ̀kan nínú wa. Àmọ́ tó o bá rí ẹbí ẹ, tó o bá rí ààrẹ ẹ, tó bá gbégbèsè, tó bá lọ sílùú òyìnbó, ẹ má bínú ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ máa bínú á ní kò ń ṣe tuntun. Tuntun ni o. Bó ṣe ń ṣẹlẹ̀ níbí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà náà. Tí èèyàn bá fi 20,000 ránṣẹ́ sí ẹ, èmi tí mo wà yìí ó ṣe mí dáadáa ni. Kódà sì ṣe mí dè sí. Tá a bá fún àwọn ẹbí wa lówó, wọ́n ní ìgbà míì a máa ti send receipt sí wọn pé mo ti send owó, bọ̀ wọ́n máa wait until tí wọn bá ti rí owó yẹn báyìí wọn ò ní ṣe thank you. Ẹ̀yin èèyàn mi, kò easy ń lu òyìnbó, kò easy ń lu òyìnbó. Ẹ rí atẹ́gùn ẹnu mi ló jẹ́ kíkiri ẹ̀. Ṣé rí tí a bá ní ó easy, ẹ rí pé máa ń ṣàdúrà kan pé wọn ò ń tilẹ̀kùn ẹ́mbásì, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán tilẹ̀kùn ẹ̀mọ́ ẹnìkankan. Mo sọ ní jẹrin àbí jarun, àwọn kan lẹ́ni Friday yìí wọ́n máa ti fún wọn ní visa, àwọn kan lẹ́ni Friday yìí wọ́n máa gbéra alálẹ̀ kúrò ní Nàìjíríà láti máa lọ sí ibi tọ́lọ́run bá rán wọn nílùú òyìnbó, àwọn kan bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti land láàárọ̀ yìí nílùú òyìnbó, wọn ò ní tilẹ̀kùn mọ́ gbọ́. Princess Mojísọ́lá, mo rí ẹkú yẹ, Ọlọ́run níjó bàjẹ́, ọmọ ìyá ọmọ yẹlé kúrọ̀ kò ní bàjẹ́ brother mi. God bless you. Ẹ bá mi ṣí àkíní. Ṣé rí òtútù mú èmi náà o, kì í ṣe pé òtútù yóò mú mi o. Bọ́n tó ti mọ́ra díẹ̀ bọ̀ kò gbọ́dọ̀ mọ́ra jù. Kó lu ẹ má lọ wá yín. Ẹ rí mo kọ́wọ́ gan sápò ni. Etí mi tẹ́ wò yín sí ó ti gbẹ, kò ṣeé ṣẹ́, ó ti gbẹ. Àmọ́ tó ti mọ́ra ni. Ìwọ tó ò bá tí ì pẹ́ lu òyìnbó wọn bí ẹkú kò bọ́ tàbí ṣe sórí wọn ò tí ì bí ẹkú. Àwọn tó wà ní òyìnbó mọ̀. Orí gan ti gbẹ. Tí bá máa fi lò ṣẹ́jú márùn-ún sí ẹnu mi máa gbọ̀n ni, kò ń ṣe pé bóyá mo pẹ́ lu òyìnbó. Bọ̀ ṣe ní nǹkan tí mò ń sọ ni pé mo kàn fẹ́ kẹ́ máa jẹ́ ká máa dúpẹ́, ẹ jẹ́ ká appreciate whoever tó bá wà lóyìnbó, rather America o, Canada o, Germany o, Holland o, California o, anywhere in the whole world, Saudi Arabia ibẹ̀ náà tutù. Ẹ jẹ́ ká máa appreciate ara wa. Even ní Nigeria himself, tí èèyàn bá ṣiṣẹ́ nílùú Nàìjíríà, nílùú oòrùn tẹ́lómi máa ti ṣiṣẹ́ tí gbogbo ara ẹ máa làágùn, tó bá délé tó bá fún ẹ̀kan appreciation ló yẹ kí n pe kinní. Nítorí mi ì sọ̀rọ̀ yìí rí bọ́tẹ́lẹ̀ tí mò ń sọ yìí, ẹ jẹ́ ká appreciate ara wa. Tó bá ti di àsìkò tí ó yẹ kí a ṣe kinní ká fún àwọn èèyàn lówó, tí aráàlú òyìnbó bá fún ẹ lówó, dúpẹ́ lọ́wọ́ ẹ. Just look at it. Eléyìí ò ṣe pé wọ́n ṣe skate àbí fake kinní olélẹ̀. You can tell. Ó ní ẹ wo ṣẹ́rí mo kàn wá gbọ́n wájú ṣẹ́rí ṣẹ́tìrí ṣẹ́rí gíláàsì ẹ̀ tẹ́ wà Nàìjíríà ni mò ń bá wí o. Mo mọ̀ pé kò lè jọ àwọn aráàlú òyìnbó lójú. Ṣẹ́rí gíláàsì ẹ̀rí ẹ wo ṣẹ́rí bóyá bò tí mi bá ṣí kíní ìsìn, you cannot tell the model of this car. O ò lè tell. Kódà kó máa ṣiṣẹ́ mọ́tò gan o ò lè tell tí mi bá ṣí kíní ẹ̀. So ẹ wá rí tó dájú tí mò ń sọ lára àwọn ọ̀rọ̀ tí a ti jọ ń sọ gbogbo wa. Ẹ rí ó ti affect mi. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, most especially àwa Yorùbá, àsìkò tó yẹ ká wake up lélẹ́yìí o. Ọ̀pọ̀lọpọ̀ á máa wò pé kí láàrẹ máa ń sọ̀rọ̀ yìí fún. Ó wu èmi náà fúnra mi pé kí n ti wà nílẹ̀ bàbá mi. Kódà yìí tí mo ti lò ń lo òyìnbó yìí ó ti tó mi. Ó ti tó mi Ọlọ́run ọba. Àsìkò yìí sí àsìkò tó yẹ káyọ̀ wà lé ni. Bọ̀ ẹ̀rù ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀. Àwa ò bẹ̀rù, àwa ń lọ́lé o. Ikú kan ló máa pààyàn. Àmọ́ ẹ̀yẹn worú nǹkan tó ṣẹlẹ̀ n'Íbàdàn, ẹ worú blast yẹn. Stiet náà àti lè sọ pé nǹkan báyìí ni. Torí tó bá jẹ́ ìlú òyìnbó ni, wọ́n máa wádìí bí ọ̀nà bíi márùn kan tó mọ cause kíní yẹn. Ẹlòmíì wà nù wa kan exaggerate ni. We don't even know exactly what is happening. Eléyìí ń sọ ti bí, eléyìí ń sọ ti bí, eléyìí ń sọ ti bí. Inú nǹkan tá à ń sọ yìí náà ń sìn, ẹ̀yẹn wo bó ṣe ń lọ l'Ékòó. Ọ̀rọ̀ tó ń trend ń sìn, ọ̀rọ̀ àwọn onímọ́tò ni. Ó dẹ̀ sọ fún mi láàrin èmi àti yín,
ẹni tó lọ school sì ṣe tó bá rí application sí di onímọ́tò tó náà ò ní lọ ipe tó bá yá ń jáyá èmi náà jẹ níjọ́ kan ẹ wá wo gbòdì gbogbo ọmọ yín fẹ́ di ara wọn síta láì ṣe di ara wa àwa ọmọ Yorùbá kí n sẹ mo rí ẹ brọ́dà mi àánú la rí gbà ẹyẹ wá wù nǹkan àwa ọmọ Yorùbá àwa ni Ọlọ́run gbé agbára fún àmọ́ agbára yẹn àmọ́ lò ó ní mo ṣe sọ pé tí aráàlú òyìnbó bá fi 5 naira tó bá fún ẹ aláàrùn òyìnbó lè fún ẹ 5 naira náà àmọ́ tó bá kàn fún ẹ ní 20,000 the lowest month tí mo rò pé ó lè fún yín tó bá fún ẹ 20,000 pò kàn tọ́ tó bá fún ẹ jẹ́ ká ṣàdúrà fún ẹ wo bí ìlú wa ṣe ń lọ ẹ wò ó sì kò síṣẹ́ graduate ò níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jókòó ọmọ tó rí ẹ̀ ò bá pé ọkùnrin tó bá lókòǹdì tó dẹ̀ mọ̀ pé okó òdì òun fẹ́ kó máa ṣiṣẹ́ dáadáa ó ń láti ní makachukwu lọ́wọ́ kì í ṣe pé obìnrin mowó náà sọ yìí gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ pé owó lobìnrin mọ̀ kò sí tó jọ sọ́kùnrin ò mọ̀ fẹ́ gbéyàwó sílé ṣé o fẹ́ gbéyàwó sílé láì ṣe pé bóyá òfun ní owó tó máa ná ẹ jẹ́ ń bọ́ ọ́nú mọ́tò ẹ má jẹ́ ń parọ́ fún yín kíní tá à ń wí ó ti yá àfẹ́ tèmi gan wàláì tó ti yé yín ṣé èèyàn fẹ́ gbéyàwó sílé tó fẹ́ gbéyàwó sílé ní Nàìjíríà lénìí láì jẹ́ pé o ti ní nǹkan tó máa fún ìyàwó yìí kó máa nǹkan tó máa jẹ àmọ́ tá a bá ti ń sọ̀rọ̀ ṣé mọ̀ àwọn ọlọ́pọlọ dúdú kan wà tó yẹ pé wọn ò fẹ́ mọ̀ nǹkan kan pé kí èèyàn bá jáde wọ́n ní eléyìí tó bọ́ síta yìí ó kàn ṣe kíni wọ́n ló kàn ṣe skit ni yeah you can call it skit it's okay ọlọ́run ò fi kíní yìí rán gbogbo wa ọlọ́run ò fọ̀rọ̀ sísọ rán gbogbo wa ọlọ́run ò fi pé kéèyàn wà because ibi tí mo lọ gangan ni pé tí ọkùnrin bá wà tó bá lókòǹdì mo ṣe ń tẹnu mọ́ tó lókòǹdì tí John Thomas ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ sísá mi ajá ìdòwú ìyá mi kò ní bàjẹ́ sàlámù àlékún bó lọ́dọ̀ yín o ṣe wà ajá mi mo gbé fún ẹ ṣé mo tó lókòǹdì tó jẹ́wọ́ ọkùnrin tó lókòǹdì yálà nílùú òyìnbó gan ó wá níyàwó ńlé oníkíyàwó ẹ̀ ṣiṣẹ́ kó ṣiṣẹ́ kú kí wọ́n máa yà kó máa ẹ wò gbogbo bí táwọn yìí ṣe wò snowre ó ti bò wọn bí ẹ̀dá ọ̀dẹ̀ fẹ́ lọ bí iṣẹ́ láàárọ̀ yìí tó bá yẹ pa aago 8 ló máa wọṣẹ́ ó ti gbọ́dọ̀ bọ́ síta láta aago bíi 6 kó máa nù bódà yìí máa ṣe títí ó máa fi kásẹ̀ ńlẹ̀ nìyẹn bọ́ ọ̀pọ̀lọpọ̀ nu wa táwa wà ní ìlú òyìnbó ọlọ́run kan tiwa wá bíi ni kì í ṣe mímọ̀ ṣe wa wọn people will say akọ wọn ti pọ̀ jù wọ́n ṣe bẹ́ẹ̀ pa nìkan náà máa kọ́kọ́ lọ́ọ́ lu òyìnbó wọn ti géètì Amẹ́ríkà you can find your own way too ó ti yé yín o lè find a way ẹ Rámọ́tà Àṣàkẹ́ mo rẹ́yìn náà o lè find a way ẹ Ògúngbadé Sùlàìmọ̀ mo rí ẹ o lè find a way ẹ tó ti yé yín. bẹ́ẹ̀ ni brother mi o mọ̀ yí pé positive passport ó mọ̀ pé òdodo téèyàn ò bá sọ àwọn èèyàn wọ́n máa ń ròyìn pé bóyá kò tiẹ̀ nídìí kéèyàn parọ́ má jẹ́ ń parọ́ fún ẹ you don't even need it òdodo ọ̀rọ̀ ló yẹ kéèyàn sọ ẹ wo ìlú bàbá wa àwa la ní ìlú Yorùbá bọ̀ bó ṣe jẹ́ pàwọ́ la ní ìlú Yorùbá yẹn tó ẹ wò ìyà tó ń jẹ wá nílùú náà á fún kíṣà sọ pé bíi 60% ní Yorùbá ló ti sáwá sí ìlú òyìnbó ìlú òyìnbó tá à ń wí Yorùbá ó wà lára àwọn tó kọ́kọ́ ń travel láyé yìí àdúgbò tèmi dé tí mo ti dàgbà lẹ́kọ̀ọ́ ní Sùúrùlérè Lagos Island and kò bẹ́ẹ̀ yẹn wọn ò ní kankan míì tó ń rò lórí ju pé kán travel lọ kí ni ìtumọ̀ travel yẹn wọ́n ń lọ gbọ́ ọrọ̀ ajé ni Ìyọnu Adémorí ẹ masbi kò ní bàjẹ́ masbi wọ́n lọ wọ́ ọrọ̀ ajé ni because ìlú yẹn ẹlòmíràn pé why ti everybody ṣe ń sá lọ lu òyìnbó tó bá ní opportunity my brother please take your leave because wọ́n ní olówó kan láàrin òtòṣì 6 òtòṣì ní gbogbo wa bẹ́ẹ̀mi ṣe wà yín sí ara àwọn kan tó máa ní ìjọ tó ti wà ń lu òyìnbó ẹbí ẹ ó ti ẹ̀dà bí èèyàn kan tó ẹ má bínú torí mo lè tún yà tó ń búyàwó mi jọ kan pé ẹbí ẹ mélòó ló ti ràn lọ́wọ́ àbí ẹbí wa mélòó ló ti wá àwọn ẹbí tèmi mo ti kó wọn wá lu òyìnbó oníkálukú fún ìwé tó wà London wà ń bẹ èyí tó wá sí Amẹ́ríkà tó ń lọ ó ti wá láwọn tó fẹ́ wá
kò ń ṣe gbogbo èèyàn ló láìkì ìlú òyìnbó. Èmi ti rí tọkọ tìyàwó tán débì rí, ìyàwó ló du ọkọ ní láyé. Mi ò lè ṣiṣẹ́ tán ní máa ṣe yìí nítorí pé kò tí ó ṣẹ̀ṣẹ̀ dé ni, kò dẹ̀ mọ nǹkan tó yẹ kó ṣe. Tó ti yé yín, kò mọ pé èèyàn tí èèyàn bá débì kan, gẹ́gẹ́ bí mo sọ nígbà tí mo kú olé ọ̀gá ara mi ni mí, nígbà tí mo débì mo káwọ́ kò ní. Ó lójú ó lè ṣàdédé ṣọ̀gá rẹ̀ ń lu yìí, wọn sẹ́ẹ̀tì ìlú tiwọn bẹ́ẹ̀. Lẹ́yìn tó bá jẹ́ bí dókítà, tó bá jẹ́ bí mechanic, ó lè jọ́gà rẹ̀, tó lè wá store, ó lè jọ́gà rẹ̀. Bọ̀ pé ó fẹ́ ṣiṣẹ́, ó fẹ́ wà ní medical field, yóò lè jọ́gà rẹ̀, ó máa ṣiṣẹ́ London company kan ni. Bó ṣe mọ̀, nítorí pé a wà nílùú òyìnbó yẹn, kò indicate pé ìlú òyìnbó tá a wà yìí, kò indicate pé èèyàn lówó jẹun tó wà nílé lọ. Àìmọye àwọn tó wà Nàìjíríà, èmi máa ń sòdodo, wọ́n máa dust wa. Tí bá délé mo láwọn ọ̀rẹ́ mi kan máa sọ fún pé ààrẹ má wọrí, a máa take care, kò lè tó yẹn. Inú mi dùn torí pé mo bá àwọn ọ̀rẹ́ mi yẹn bẹ́ẹ̀. Mo bá wọn bẹ́ẹ̀. Tó ti yé yín, gbogbo kíní, who is this? Kí lélẹ̀? Nínú show mi, why you sending this? Àjàní ọba ńlá. Kí lélẹ̀ ní ṣe ń bì báyìí, triple woman, kí la ní ṣe, eléyìí ò ní kankan ṣe ń bì. Mi dẹ̀ fẹ́ block ẹ o because I don't want this. Nǹkan tó yí à ń sọ lórí bí ìkọ́ni ẹ̀ máa. So tí èèyàn bá wá sí ìlú òyìnbó, please delete it o. Delete ẹ̀ kí tó delete wọ gan fúnra rẹ̀. Tí èèyàn bá wá sí ìlú òyìnbó, tí ó bá wá ṣoore fún ẹni tó wà ní Nàìjíríà, ibi tí mo lọ ni pé ẹ jẹ́ ká appreciate ẹ̀. Mo tún wá yà rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ onímọ́tò ní Nàìjíríà. Now ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ti di pé àti ẹ̀ wá mọ bí tá a fẹ́ yà sí. Àmọ́ tó jẹ́ graduate, mo máa ń tẹnumọ́ kíní ẹ̀, and I will continue saying it. Tó jẹ́ graduate tó law school, tí wọ́n bá ṣe kíni, tó bá ṣiṣẹ́ tán, iye ẹlòmíì mo ti sọ màá máa tẹnumọ́. Iye ẹlòmíì gbàgbàfọ̀, iye ẹlòmíì ṣaṣẹ́wó. Owó Usman Kọ́ládé mo rí ẹ. Iye ẹlòmíì gbàgbàfọ̀, Ifá Tony kò ní bàjẹ́ brother mi. Èmi náà ti rí, let me just block the person, thank you, just suspend it. Yeah, mo ti suspend it, thank you. Àwọn 419 ẹbọn ẹ máa ń ṣe nìyẹn. So ti yé yín, ìyẹn mo ti suspend it. Ìyẹn lòmíì gbàgbà fọ̀, ìyẹn lòmíì ṣe aṣẹ́wó by style. Àwọn iṣẹ́ ẹ̀gbin tí bàbá wa ṣe, tí ìyá wa ṣe, wọ́n fi rán wa law school. Ṣé ẹ fẹ́ gbọ́? Okay, má bínú brother mi from Chicago, kò ní bàjẹ́. Ìjáyà, God bless you. Mo rí ẹ, mo dúró tán. Prince Suleiman, mo rí yín bàbá mi, kò ní bàjẹ́. Tá bá wá ṣe ẹ̀yẹ wò ó sì bí ṣe wà sí gbogbo inú mọ́tò yìí ló ti block. Window yìí, mo kàn ṣe kí ni, mo kàn ra fẹ́ ojú window yìí lásán ni. Ẹ wò, kí la wá ń bá ká, èbí ìtàlẹ̀ rí i. Ṣé iná ẹ wò? Ṣé èèyàn máa wà nírú bí èèyàn á ṣe irú iṣẹ́, èèyàn á wà nú irú ìlú tó rí báyìí? Wàá wá ṣiṣẹ́, wàá fúnyàn lówó, wàá wá ní pé owó tó fún ẹ yẹn, ó sì bọ̀dá mi wà lọ́hùn-ún, ó fún mi lówó. Ṣé ẹ jẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín? Ẹ jẹ́ to step out because inú bí tiẹ̀ ti dáàkì jù. Ẹ jẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín nípa bọ̀dá mi wà lóyìnbó. Màá kàn ra gé nǹkan kékeré, God so good. Big sister mi kan wà ń bí, wọ́n á testify nǹkan tí mo sọ lójú ẹsẹ̀. Alájà wà ń bí, wọ́n á testify nǹkan tí mo sọ lójú ẹsẹ̀. Ẹ jẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín. Ṣé rí tí aráàlú òyìnbó bá yọ owó tó bá fún wa, wàláhì tàlá ẹ dúpẹ́. Ìsáyédà òra lé o, ìsáyédà òra ẹ̀ ti lé o, ìkànnù méjèèjì ni. Bó ṣe wà yín sìn, tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣí, ẹ mọ̀ pé sísítà wa kan gbé ìwé jáde níjọ́ kan tó ń ṣí pé kan báyìí. Tí n bá ṣí calculation owó ilé mi sí Nàìjíríà today, àwọn tó bá wà bí wọn tó bá forí gbé nǹkan tí mo sọ, wọn á ti mọ iye tí mo san, pé iye tí mo ń san lóṣù tí n bá ṣí is like 2.7 million ní Nàìjíríà. Owó monthly lásán ni o. Ó lójú ẹni tó ní cash láti fi ra ilé nílùú òyìnbó. Ó lójú. Ó dẹ̀ máa sanwó ilé ẹ̀ fún 30 years. Ìmí bóyá consolidation kan 20 years. Ṣó ti yé? Tí n bá tẹ̀ sí equivalent to kí náà pé náírà lé ní pẹ̀lú bọ́ ibà dọ́là jẹ́sìn bí almost 2.7 million lówó oṣù.
owó pé mo kàn san owó lé tààrà wọn ò dẹ̀ bí ẹ̀dá ò lè san tó bá ra lé 350 400 àwọn lẹ́yìn lẹ́ rí yìí òun lè rí lẹ́yìn mi káàkiri yìí tó bá ra lẹ́yìn ní 350 400 tó bá san down payment 10 or 20,000 ìyókù o máa sanwó yẹn lóṣooṣù ni kò sẹ́ni kankan tó lóun là mí laka tó máa ní yes mo sanwó mi cash àwọn tó san wà o láwọn tibítibí mi argue ìyẹn lásán nìyẹn o 2.7 million nítorí tó bá ra ilé wọ́n máa ní kó máa sanwó ẹ̀ lóṣooṣù fún ọdún 20 ọdún àbágún ọdún ló máa fi sanwó ẹ̀ tó bá wá wo owó tó san lóṣooṣù lásán láàrin mi àti kí tó rántí lé kẹ́ máa wo 2.7 million alimi mori assist bàbá mi kò ní bàjẹ́ Ifá Tóní God bless you àǹtí Ìdòwú ṣé mo parọ́ tí bá ti parọ́ ẹ sọ fún mi sísítà mi Adébísí Adéníkẹ́ mo rí ẹ kò ní bàjẹ́ sísítà mi àǹtí mi ẹ̀gbọ́n mi kan wà ń bì báyìí alájà ajá Ìdòwú ẹ sọ ọlọ́njọ́ ẹ̀dá tó bá yẹ pé mo parọ́ lórí ìyẹn lásán kẹ́kọ̀ọ́ máa wo bí ó ṣe máa ń rí nígbà tó kọ́kọ́ san tó wo iye tó pa lóṣù tó wá bẹ̀rẹ̀ ní ṣa owó yẹn tó ń ṣa owó yẹn ẹ tó wá kú òun bẹ́ẹ̀ o insurance mọ́tò méjì tí mo sanwó ẹ̀ mo san $310 tẹ́ bá sí $310 yẹn that is like be close to 400,000 ẹ máa bá mi ṣí o mo wá sanwó fóònù sẹ́fóònù méjì tèmi àti ọmọ mi kan ìyàwó mi mú kan àwọn tó ti dàgbà ti sọ tiwọn a sì láwọn kéékèèké méjì tá à ń yanjú báwa ṣe ń ṣe bí nìyẹn kò nídìí ká ń parọ́ kò easy rárá ọ̀rọ̀ tí mo sọ ìkọ̀nfàmù ni aráàlú òyìnbó tó bá wà bí wọ́n á jẹ́rìí sọ̀rọ̀ tí mo ń sọ kì í ṣe pé èèyàn ń fọ́nbù àbówó kan wà ń bì kan táráàlú òyìnbó kan ní táwọn kan máa ń rò pé bóyá tá a bá ṣakọta bẹ́ẹ̀ rí wa tá a jó ẹjẹ́ adúpẹ́ torí gbogbo ọjọ́ la fi ń ṣiṣẹ́ ẹ wá wo ìṣọ́ránsì mọ́tò mẹ́ta yes mọ́tò mẹ́ta torí mo ń sanwó kékeré ọmọ mi náà torí tí bá gbé sórí ìṣọ́ránsì ẹ̀ máa wọ́n ìyẹn lásán tí bá wá sí owó yẹn ní náírà close to 400,000 nìyẹn ẹ bá mi ṣe ó di méjì ilé 2.7 million lóṣù ní owó nàìjíríà mo ń ṣiṣí o insurance mẹ́tẹ̀ẹ̀ta yẹn 400,000 then mo wá fẹ́ sanwó cellphone èmi àtọmọ mi kẹ bá mi calculate $250 divided by 132 tí dọ́là jẹ́ lẹ́ni kẹwòye tó jẹ́ 250 yẹn lásán ẹ jẹ́ kékeré 250,000 ṣe àwọn pé mẹ́ta ni kò tí ì sí àwọn credit card ń bẹ o kò tí ì sí pé o máa sanwó náà tó bá dẹ̀ máa gbé owó náà yìí wá ilé yìí tó o bá gba owó tó kéré jù wàá san 325 that is how much equivalent to 400,000 ṣé ẹ̀ ń bá mi dé ẹ máa bá mi ṣí o because òpònú èèyàn ló máa gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí ló máa ní kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ bá mi ṣí ẹ̀ káwọn èèyàn gbọ́ ẹni tó bá wà ń lo òyìnbó tẹ bá ní sister tẹ bá ní brother and bíbá ẹ̀yìn wọn ẹ má jẹ́ ń parọ́ fún yín ẹ̀yìn wọn òtútù ẹ̀gán ti ṣe ẹ̀rí pé ó sì ń jábọ́ ẹ̀yìn wọn ìdí tí mo fi ní ká ẹ̀yìn wọn ni pé tó bá lè yọ 20 fún ẹ ọ̀gá ni à ń fún yín 50 à ń fún ẹlòmíì 100 brother mi nǹkan ò rọgbọ nǹkan ò ṣe kiri kan à fún wọn ẹ̀yìn wá wo bí ìlú ṣe rí ẹ̀wọ̀n nǹkan tí mi ní tí ì ṣe àwọn kan àti wàá sí oúnjẹ o àwọn ọmọ tá a dẹ̀ bí yìí ń sìn kódà irú èmi gangan fúnra mi èmi ò láìka ọbẹ̀ tó bá ti di ijọ́ mẹ́ta tó bá ti ṣe bẹ̀ lẹ́ni bóyá ṣe bẹ̀ lánàá yẹn tó bá ti jẹ́ lẹ́ni ọ̀la báyìí ó tán nìyẹn 2 days ni kì í ṣe pé èèyàn ń ṣègbéraga iṣẹ́ tí èèyàn bá ń ṣe tó o bá ṣiṣẹ́ lówó lọ́wọ́ nílùú òyìnbó tó o bá ná owó ẹ̀ sí ẹ̀mí ara ẹ̀ tó ń tọ́jú owó ó kàn máa kú gbé ni ẹlòmíì ló máa jẹ àyálò láyé ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ àwọn èèyàn wò pé mo ti rédè yẹn aṣọ tí mo wọ̀ yìí mo ya lò ní mọ́tò yìí mo ya lò ní ilé yìí mo ya lò ní nítorí pé kò sí ìta máa gbé lọ ẹ̀mí yìí máa jábọ́ ọjọ́ kan tó bá ti wá jábọ́ sísítà mi àti brọ́dà mi àwa tá à ń proof tá à ń ṣe ìgbéraga first class ni mo wọ̀ tí plane bá jábọ́ gbogbo ala máa kú kọ́lọ̀ má yẹ kí plane ẹnì kọ̀ọ̀kan jábọ́ nínú wa so ẹ jẹ́ ká fi experience ọ̀rọ̀ yẹn eléyìí mo kọ́ra kékeré tí mo sọ yẹn àwọn sísítà mi tó bá wà ń bì wọ́n àti kékeré ni mi ti sọ yókù o àwọn bíìlì kékèké kan wà o bíi 60 70 àbí èèyàn gba credit card tó ṣe sọ tó ti sọ tán àgàgà tó bá tún wá jẹ́ tó bá tún wá lọ́wọ́ ara tó bá tún gba mọ́tò tó yẹ kó tún gba mọ́tò náà ní credit ni tẹ́lómi máa san 500 èmi ò gba mọ́tò credit náà torí iṣẹ́ ẹ̀ mo ṣe mo mọ̀ wé mi mo lè ra accident kí n tún ṣe tẹ́ bá máa rí bá ọ̀ṣàrà lẹ́ máa pè é ṣé ó ti yé yín mi ì dẹ̀ blame because ẹlòmíì tó bá rà lòkù mọ́tò kò mọ́ lára imagine kó wá ra mọ́tò kó jẹ́ pé mo lọ gbé ẹ jẹ́ kí n wo bóyá kí gbéyà mi lọ gbé Lexus bíi
2023 ó kéré jù máa san 700 tí credit mi bá da or 550 tún tí sí yẹn mọ́ owó inú ilé o tó dẹ̀ jẹ́ pé half of our Nigeria 60% wa nǹkan tá máa ń ṣe nìyẹn because nífẹ̀ẹ́ mọ́tò tó máa yọ wá lẹ́nu nítorí pé tá máa ń lọ bí iṣẹ́ àwọn arábí iṣẹ́ òun gbọ́ story tó bá ti ṣe call off lẹ́yìn tó di pé òun call off fúnjọ́ kejì the next thing tó kàn máa rí ni pé wọ́n máa gba ẹ síká lónìí kó tó mọ tó ṣẹlẹ̀ wọ́n ti change ẹ kí la wá ń wálé ayé má yà fún èmi jù ọ́ ìwọ jù mí ilé ayé ìyá máa fi lẹ̀ ni ẹni pé ọ̀rọ̀ mi ẹ mọ̀ pé mo sọ fún mi pé tí bá wá sórí show tí bá fẹ́ sọ̀rọ̀ ọ̀tọ̀ nìkan tí máa bá wá ọ̀tọ̀ nìkan tọ́lọ̀ máa tún gbé sí mi lẹ́nu pé kí n sọ ọ̀rọ̀ tí fẹ́ sọ gangan kọ́ leléyìí o definitely mo fẹ́ sọ̀rọ̀ nípa pé let's talk about kí ni nǹkan tí àwọn aráàlú ìbò ṣe tó bá fún wa lówó ẹ jẹ́ ká appreciate ẹ̀ appreciation yẹn ó ṣe kókó mi ìfẹ́ kọ́rọ̀ mi jù báyìí lọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ṣe rí Yorùbá ní àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú àdòdìdì ìwọ tó bá wà lé ìwọ náà má jókòó nǹkan tó bá lè dowó lọ máa ṣe má yẹ kéèyàn kan jókòó ọ̀pọ̀lọpọ̀ àwọn boys wa wọ́n á jókòó wọn aláàárọ̀ yìí sì ní Nigeria Times ẹlòmíì máa ta pókà lọ́wọ́ ni kò níṣẹ́ o ìdí oníṣẹ́gbẹ̀ ló ń lọ ẹ wá ń sọ pé Nigeria ò dáa because you are not try láti look for jobs step out and go and look for something to do you don't sit at home kó rò pé iṣẹ́ kan máa bá ẹ ológun àwúre babaláwo kan ṣoògùn àwúre fún ẹ pé bó ṣe wà yìí tó bá ti lo bisabisa wàá wà òkè ó wá jókòó nulẹ̀ ó dẹ̀ rò pé iṣẹ́ máa wá bá ẹ nulẹ̀ ẹni tó bá ṣoògùn àwúre fún you need to do what you need to step out nínú ilé yẹn pé jẹ́ ń lọ́ta kémi náà lọ wáṣẹ́ mi ì rí jù báyìí lọ láàárọ̀ yìí torí ẹ má yẹn parọ́ fún yín awọ́ mi ti ń ká mi ìdẹ̀ lo glove ṣé ti rí nǹkan tí mo fi ń jẹ́ kó kẹ́ ẹ mọ̀ pé bó ṣe ń lọ nílùú òyìnbó òun lẹ ti rí o bó ṣe ń lọ rè ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o brother yìí náà ni Ààrẹ Almaroof anytime any day ẹ subscribe sórí kinní mi ẹ click sórí subscribe button ẹ follow mi ẹ máa rí ẹ rí èmi ò ń díbọn o mi ń díbọn ẹ wò kí lẹ rí lọ́wọ́ mi ìgbálẹ̀ ọmọ tó rí ò bá pé ìyá wa ìgbálẹ̀ ni máa fi ń gbá táyé wọn dànù ṣẹ́ ti rí ìgbálẹ̀ ni mi máa ń lò kó tó di wèrè ẹ ti rí kò tí ì block o tó wáyé pé mo filẹ̀ báyìí ni mi ìbá máa há ni ẹ ti rí the easiest way rèé ẹ ti rí brush ti wa nílùú Nàìjíríà wa ó lẹ̀ rí ẹ ti rí brush wa nìyẹn ibi tí mo kàn ní ìdí náà rí lórí eléyìí ẹ ti rí mélòó lé now you can tell ẹni tó bá gùdù sí you can tell the model of the car tí bá ṣe wájú tí mo ṣe inú ẹ̀ bó bí ṣe ń wò ọ́ mi tẹ̀ tí ń kákò báyìí mi rò pé mo lè ṣe eléyìí ò ṣe show off o torí mi náà máa ń sọ kì í ṣe show off o bọ̀ a gbọ́dọ̀ sọ nǹkan tó bá ń lọ nílùú kí ẹ̀yin tẹ́ jẹ́ sísá wa ẹ̀ tẹ́ jẹ́ brọ́dà wa kẹ́ ẹ mọ̀ yí pé àwa ṣeré nílùú yìí it's not play kò ṣeré Moscow ẹ di rí ọmọ aládé ẹ di pé mi ò lè má ṣọ́ ara mi lógo mi nìyẹn kò sẹ́ni tí ó mọ̀ Aláàfin of Washington àwọn sísá mi wà ń bì wọ́n mọ̀ pé ọba lọ́la lọ́mọ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ẹ má bínú má dá dúró thank you very much God bless you ẹ tún pàdé.